ṣé ẹ rí ogun ní sí ní mú èpè sí ní jà. Kí ni mo sọ? Ogun ní máa ń síyàn mú, èpè kì í síyàn jà. Ṣé ẹ sì rí téèyàn bá ń wu ìwà àdúà tán wá ń ṣépè fún àdúà ni ó máa jẹ́ fún un. Tí èèyàn bá wu ìwà èpè, ó mì pé téèyàn bá wu ìwà èpè tán wá ń kúrò lórí òkè káàkiri tán lọ súre fún èpè ni ó máa já sí. Wọ́n wu èpè ni. Kò yí ọba ní ìsìn. Ṣé ẹ sì rí èpè tá à ń sọ ìkì í jà lóòjọ́ o. Èpè jà lóòjọ́. Kò yé báyìí ní ìsìn mọ́ wù èpè. Mo post fídíò kan lánàá, àwòrán rẹ̀ mo gbé sókè. Níbi tí woman yẹn ti ń ṣépèrà kábìtì fún ọkọ wọn. Mo rí comment section táwọn kan sọ wípé no matter what happen, kò nílò kó mọ ṣépè bẹ́yẹn. Ṣé ẹni tó wù èpè náà tẹ́lẹ̀ kan tó lanu kan tó ṣépè fún ṣépè ò tí mú ni. Ẹni tí ń ṣe tí ò dáa mọ́ ẹni tí ó sọ fún ní wà. And let me tell you the fact. A rí ọ̀rọ̀ gbà sára jura wa lọ. Bóńkálukú ṣe máa handle problem rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Kò yé báyìí ní ìsìn. Ṣé ẹ rí tó ṣẹlẹ̀ sí woman yẹn tó ń ṣépè? Ó lè ṣẹlẹ̀ sóbìnrin míì kó mínú pin, kó mọ̀ sàn kankan. Kò yé báyìí ní ìsìn. Ó lè tó ṣẹlẹ̀ sí ẹlòmíì kó tó ṣe ju tí woman yẹn ṣe lọ. So tó bá sínú ṣú èèyàn, don't tell them how to react. Don't teach them. It's not in your possession to instruct them how they will react. Kò yé báyìí ní ìsìn. Tí wọn ò bá tí fi irú abẹ́rẹ́ ní tí ń ṣe ẹnìyẹn gún ọ rí. Ó sí position ẹni tí wàá máa sọ pé kò yẹ kó ṣe báwọn no matter the case may be. Téyìnbó wàá dùn lẹ́nu rẹ̀. Ṣé o ti yí ọ? Kò sí tó kàn ọ́. Jẹ́ kí everybody react sí situation rẹ̀ tó bá ṣe fẹ́. Ṣé o ti yé? Láyé ìgbà kan lèmi náà máa ń wò wípé bọ̀ ó ti wá pọ̀ jù náà. Kò sí tó kàn mí. Nígbà tẹ́mi gan jókòó tí mo wá wò wípé ẹlòmíì gan, there's nothing you can do about it. Èpè lọ̀rọ̀ rẹ̀ jẹ mọ́. Because as a woman, as a man tó ní kíní lọ́pọlọ, how will you allow any side chick to be recording your private moments and send it to your wife? Or the one expect your wife to be praying for you after seeing that video? So expect ẹ kó mọ ṣàdúrà fún ọ ni. Do you expect that woman láti mọ lórí òkè kó mọ lọ pẹ̀tẹ́lẹ̀ fún ọ? Kó mọ ṣàdúrà fún ọ torí ẹ̀yin onímọ̀ràn òfò. Ìtorí mo ṣe jáde o, tí mo ṣe wá sọ fún no matter the case may be, the woman not supposed to be cursing him like that. The man, keep it to yourself. Tó bá ti dìgbà tiẹ̀, téèyàn bá ti sórí burúkú pẹ̀lú rẹ̀, mọ lórí òkè, mọ lọ pẹ̀tẹ́lẹ̀ tó lọ mọ súre fún. Wàhálà ti ẹnu. Tó bá dìgbà tèmi, let me handle it the way I want to handle it's my case. You don't instruct me how to handle my own case. Kò yé? So ìgbà tí woman náà wá fẹ́ handle tiẹ̀ náà bó ṣe wù ú. Ẹ dákun ẹ jẹ́ woman yẹn express feelings. Ẹ jẹ́ kó ṣe tó bá wù. Etí yín lẹ fi gbọ́ tó ní ṣe rí nǹkan ẹyọkan tẹ́mi dúpẹ́ lọ́wọ́ woman yẹn sí ni pé yóò dáa fún yín. Bẹ́ẹ̀ ṣe gbọ́ mọ̀ràn mi. Mo pẹ́ tí bá fídíò mi pàdé. Ayé yín yóò dáa. Kí ni woman yẹn sọ? Ó ní gbogbo ọmọ tó tara rẹ̀ jáde kò sí tí ó sí hàn. Pákám. Ntó lè bí mi inú nìkan sọ wípé ṣebí wọn náà bímọ ọkùnrin àbọ̀ bí èmi ìfẹ́ gbọ́yàn. Ṣùgbọ́n gbà tó ti sọ wípé tó ti lẹ́yìn crude sí gbogbo ọ̀rọ̀ tán sọ wípé gbogbo ọmọ tó bí wọn ò ní kú wọn ní rú o. Wọ́n ó sọ̀rọ̀ wọ́n lálùbáríkà pákám. Ẹ snap ẹ̀ fún mi. Yóò dáa fún yín. Béèyàn bá wò èpè tó wò wípé lè mójú kò mẹ́ gbére. Èmi ò ní tí mo fẹ́ fi pàrọwà fún ọ. I'm very sure pé ó máa ti máa bá fídíò mi pàdé rí. Gbére. Tó bá ti mọ̀ pé mú mọ́ra, lè mú mọ́ra. Gbére. Àmọ́ tó wà ńbẹ̀ ni wípé ẹ mọ̀ sọ wípé ṣe bó wọ́n náà bímọ ọkùnrin, ọmọ rẹ̀ ló ka kẹ́ ẹ mọ̀ fi pélẹ̀ di ọmọ ni mi ò fara mọ́.
so ti yé but ẹ lè kọ́ adult bó ṣe máa react o ò lè fi abẹ́rẹ́ gún yàn kó o tún máa dúndò wípé ìwọ ló instruct ẹ bí ó ṣe react bó bá wù ọ máa fa abẹ́rẹ́ gún ọ lè mú mọ́ra ọlẹ́mìí rẹ ni ọlẹ́mìí rẹ yìí ò wá sọ fún wípé ẹni tó pariwo pé yes kò react dáadáa bó bá ti wọ́n kálukú ní kó ṣe react o kò yẹ báyìí ní ìsìn ọlọ́wà pẹ̀lú yẹn bá like comment ẹ share ó dàbọ̀.